àwọn obìnrin rí nílé ọkọ ẹnu ò mà ní lè ròyìn tán. Gbajúgbajà òṣèrébìnrin nì Jaiye Kuti sọ nípa ìrírí rẹ̀ nílé ọkọ. Gbajúgbajà òṣèré tíátà obìnrin Jaiye Kuti, ẹni tí ó gbáfẹ́ gbajúmọ̀ láàrin àwọn òṣèrébìnrin akẹgbẹ́ rẹ̀, ló ti sọ ohun tí ojú rí nílé ọkọ. Jaiye Kuti nínú àlàyé rẹ̀ jẹ́ ó di mímọ̀ pé ó tó ìdá 95 obìnrin tó fẹ́ yapa kúrò nínú ìgbéyàwó wọn tí ó wù wọ́n láti dá nìkan gbé. Arábìnrin Kuti ní òun gan náà ti gbìyànjú rẹ̀ rí láti yapa kúrò nínú ìgbéyàwó òun ní ìgbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀, àmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun sì dúró. Ó ní gbogbo ìgbìyànjú àti yapa ló ń já sí asán. Ó ní síbẹ̀ òun sì ń bára òun nínú ìgbéyàwó. Gbajúmọ̀ òṣèrébìnrin náà Jaiye Kuti ló sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí ìkànnì Gist Live. Níbẹ̀ ni ó ti jẹ́ kó di mímọ̀ pé àwọn tọkọtaya máa ń mọ ara wọn dáadáa nínú ìgbéyàwó ju ìgbà tí wọ́n kọ́kọ́ pàdé tí wọ́n wà lọ́nà àti ìgbà tí wọn yóò fi jọ jáde papọ̀ lọ. Kuti fi kún pé gbogbo ọkùnrin ló ní èrò láti yan ìyàwó wọn jẹ, èyí tó máa ń mú kí obìnrin ní èrò láti kúrò ní ilé ọkọ. Ó ní tí wọ́n bá bi àwọn obìnrin, ìdá 95 nínú wọn ló fẹ́ yapa kúrò nínú ìgbéyàwó wọn. Ó ní òun gan gbìyànjú rẹ̀ láti kúrò nínú ìgbéyàwó òun ní ìgbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ní tí ọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin ni wọn yóò máa sojú ayé tí wọn ó máa ṣètọ́jú obìnrin náà, àmọ́ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ wọn tán tí ọmọ sì tún ti wọ inú ìgbéyàwó bẹ́ẹ̀, nǹkan yóò yí padà. Jaiye Kuti ní bẹ́ẹ̀ ṣe ń wo àwọn ọkùnrin wọn kò ṣe dá dúró tí wọ́n bá fẹ́ yan ìyàwó wọn jẹ. Ó ní gbogbo ọ̀nà ló gbà wọ́n láti yan ìyàwó wọn jẹ, àmọ́ èyí tí ó bá nífẹ̀ẹ́ tí ó sì bẹ̀rù Ọlọ́run kò ní í ṣe lòdì sí ìgbéyàwó rẹ̀. Ọ̀rọ̀ tí gbajúmọ̀ òṣèrébìnrin náà sọ yìí ló ti ń di ohun tí àwọn èèyàn kan ń gbà bí ẹni gba ìgbà ẹ̀mú. Àmọ́ lórí ọ̀rọ̀ yìí, ohun tí ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Bí ó ti wà nínú ọkùnrin tí ò dáa, bẹ́ẹ̀ náà ló wà nínú obìnrin tí ò sunwọ̀n. Ju gbogbo ẹ̀ lọ, ohun tí tọkọtaya nílò náà ni ìgbọ́ra-ẹni-yé, kí aya ó mọ ọkọ, kí ọkọ náà ó sì mọ aya rẹ̀. Ẹ ṣé fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa, yóò sì dára fún yín.